bí irọ́ bá lọ lógún ọdún ìjọ́ kan lóòótọ́ á bà. Bí ìgbín lóòótọ́ ṣe máa ń rìn ó lè máa fàrin un ó lè máa yọ́rin un ṣùgbọ́n ní jọ̀kanjọ̀kan bí irọ́ bá ti ń sáré lọ lógún ọdún bí irọ́ bá gbé ẹṣin tó ń sá lọ òótọ́ ìgbín máa bà lọ́jọ́kanjọ̀kan. Ẹ kú kalẹ̀ yín èèyàn wa o, ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa yálà èyí tá a ti wò èyí tá a ti wò èyí tó ṣì ń bọ̀ lọ́nà ibi báyìí la ti ń sọ nípa ẹ̀. Bí ní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin ṣalábàpàdé ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé ẹ subscribe sí bíbá yìí kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ lágboolé Yorùbá movie àti gbogbo àwọn actor àti actress pátápátá. Kí wá ní ìta mú wá fún yín lónìí? Ìgbín snail látòrí Gbàràdá TV lórí YouTube. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ ká jọ yànnà náà sinimá yìí Ìgbín sinimá yìí kì í ṣe sinimá kan tá a kàn ń dáwò lásán. À ń pe ará ọ̀rẹ́ ẹbí àtojúlùmọ̀ kí wọ́n bá a wò ni torí akọ́ṣẹ́ ni àwọn tó kọ ìtàn yìí tí wọ́n ṣe. Ìgbín Snail is an emotional intense Yoruba drama that successfully blends family storytelling with legal suspense. Àwọn àgbà òṣèré ni wọ́n ṣiṣẹ́ nínú sinimá yìí. Ìgbín ni táìtù ẹ̀ ó ti ń ṣò lórí Gbàràdá TV. Ẹ̀yin náà lọ wò ó. Ṣé ẹ wá nílò apá kejì àbí ẹ ò nílò apá kejì? Ṣé ibi tó tán sí yẹn náà ṣe lérò pé bẹ́ẹ̀ náà ló yẹ kó tán sí? Àbí kí wọ́n sì ṣe apá kejì lára àwọn òṣèré tá a máa bá pàdé ńbẹ̀? Bímbọ́ Ọ̀ṣìn, Wùnmí Ajíbóyè, Bọ́sẹ̀ Akínọlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó jẹ́ pé mi ò lè kà tán níbí báyìí. Tẹ́yin ò báyìí tí wò ẹ lọ sórí Gbàràdá TV lórí YouTube kẹ́yìn lọ wo Ìgbín. Soundtrack yẹn lásán tẹ́ ẹ bá gbọ́ ó nítumọ̀ lásán kó tó di pé ẹ wo sinimá. Ẹ wò kí n dùn kó pọ̀ kí n pọ̀ kó dùn. Ẹ jẹ́ kí n ṣẹnu dédé síbí lábalábi tí mo dé yìí títí ìgbà míì tá a tún fi pàdé. Èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.